bẹ́ẹ̀ ló máa ìjọ ṣe nǹkan ìjọ ṣe nǹkan máa bèèrè lọ́wọ́ rẹ̀. ọmọ ẹ̀ ní jèrè alálẹ̀ kò ní pín ẹ̀ jákèjádé rédíò tó máa gbẹ̀yàn rú ẹ̀. aṣẹ́gun mo sọ ni agbá alálẹ̀ fún àdìgbà ṣe rẹ̀. o ní jèrè ọmọ o ní jèrè aya o máa tọrọ jẹ ni o máa tọrọ mu abúlé ẹ apọ̀ mu ẹ wọn náà máa rọ lọ́wọ́ wa o máa fọ́ lójú o máa fọ́ lójú o máa fọ́ lójú ta. bẹ́ẹ̀ ló máa ìjọ ṣe nǹkan ìjọ ṣe nǹkan máa bèèrè lọ́wọ́ rẹ̀. o ṣe pé kí n lọ tán kẹ́ sọ̀rọ̀ èyí lójú mi o ẹni bá bọ̀ kó lájà kó bọ́ ta lójú mi kó wá sọ. ẹni bá bọ̀ pé bàbá làbàbà ń bọ̀ bàbá làbàbà ń tẹ̀lé ìgbó wọ́n ẹjẹ́ àyè sọ pé wèrè àgbà kí a kéde pé ẹni bẹ́ẹ̀ jẹ́ wèrè. mi ò má fi ayé wa fẹ́ òní òjò ṣe baálẹ̀ ní àbábá ṣe baálẹ̀ ní ṣe baálẹ̀ ní. ẹ̀jọba ìṣọ̀tẹ̀ ọmọ yóò ní jèrè ẹ̀jọba ìṣọ̀tẹ̀ ẹ̀ní jèrè ọmọ gbogbo ẹ̀jọba ìṣọ̀tẹ̀ ọmọ yóò ní jèrè lọ tó bá ti kú omi kọ lọ́mọ nìyẹn mo kápá yín mo ṣòro àti fọlé àti mo kó ọwọ́ mi tó ẹ lọ bọ́lí sọ̀rọ̀ kẹ́ lọ sọ sọtọ́ nígbà kí láàrín tó bá bá ṣe lè sọ fún ẹ tó gbàgbé tó ní látẹ̀kọ́ ọ̀rẹ́ ẹni tí látẹ̀kọ́ jọ rẹ̀ ọ̀rẹ́ ẹni onílàtẹ̀kọ́ rẹ̀ onídá fún ẹ̀kọ́ rẹ̀ kú náà a máa ṣe ẹ̀ nìkan kò ní mọ̀. Ẹjọba lẹ sẹ́lù abẹ́ délé sẹ́lù abẹ́ délé sọ́tọ̀ ètẹ́jọ́ ṣọ̀tẹ̀ àti Wàsíù lọ́sọ̀ fún èmi náà wù Wàsíù jẹ bá lẹ̀ lóru ni mo fi jẹ́ ọ̀tẹ̀ wá lù ọgbó èèyàn ọgbógun tì ní tó lè ṣàánú Wàsíù ó fẹ́ kú ó lọ́ máa gbógun jẹ mo ṣàánú ẹ̀ ẹ wá fi mi sú mi alálẹ̀ fà mú yín ó fi mi sú mi òru ni mo fi jẹ bá lẹ̀ sọ́tọ̀ kábíyèsí mi ò bá dìbò ní ṣọ̀tẹ̀ yín o. kí ló lọ ṣe mbẹ. máa ru ẹlẹ́wọ̀n. sọ́ba ni àbíbálẹ̀. tí mo retí ni pé mo fẹ́ ru ẹlẹ́wọ̀n máa ru ẹlẹ́wọ̀n. tí mo kó ọfọyè lọ ẹ. ṣé ọlọ́pàá máa ru ẹlẹ́wọ̀n. ṣé baálẹ̀ ni Wàsíù. èmi mo lọ́lọ́pàá Nàìjíríà máa ru ẹlẹ́wọ̀n. ṣé baálẹ̀ ni Wàsíù. ṣé baálẹ̀ ni Wàsíù. kẹ́ ẹ gbọ́ kẹ́kulé gbọ́ kó sọ fún toko ẹni bá máa jèrè tó fẹ́ ká alálẹ̀ fọ yìí ó fẹ́ jẹ alálẹ̀ fọ yìí tó bá yìí sí ni alálẹ̀ fọ ní gbè ó máa sì kú ọmọ ni ó máa fi àjọ ní ayé ni láti àti ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ yìí ṣètò màálù jẹ ẹran àkàrà jẹwọ ẹni ọba bí ire kí lákàá ẹ lọ. fáwa bàbá mi alákéde àgbọ́kẹ́ ẹ ṣépè fáwa tá à ń gbé Abẹ́òkúta rí di paramount ruler fún gbogbo ọba àti nílé àti lóko pàápàá jùlọ àwọn ọba àgbèríko lórílẹ̀ Ifọ̀ òfìfọ̀ yìí. kí ni ohun tí ò bá ṣẹlẹ̀ tí bàbá yìí fi dìsáàfù yà publicly báyìí àtàdúró èpè rabandẹ̀ tí wọ́n ń gbé bàbá yìí iṣẹ́. o ní jèrè ọmọ o ní jèrè aya o máa tọrọ jẹ ni o máa tọrọ mu abúlé ẹ apọ̀ mu ẹ wọn náà máa rọ lọ́wọ́ wa o máa fọ́ lójú o máa fọ́ lójú alálẹ̀ kò ní pín ẹ̀ èmi mo lọ́lọ́pàá Nàìjíríà máa rún ẹlẹ́wọ̀n. sọlọ́pàá Nàìjíríà náà wàá kéré ni àbójú kí lẹ fi ń wo àwọn ọlọ́pàá ṣé yìí lẹ tà fáwọn ọlọ́pàá pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn kí ni ìbá ṣe ẹ wá mẹ́ni ẹlẹ́ni ẹ̀dá akúnlẹ̀ ní títì ẹ bẹ̀rẹ̀ sí í ṣépè fún tó bá ṣẹ̀yìn sọ́mọ ẹ̀ náà tún ṣẹ̀yìn ni ẹ ló máa fọ́ lójú ẹ ló máa rọ lápá ẹ ló máa rọ lẹ́sẹ̀ ẹ tí ì sọ ọ́ délẹ̀ nínú àwọn tọ́ọ̀gì tí wọ́n ń tẹ̀lé yín wọ́n bẹ̀rẹ̀ sí gbá bàbá oníbàbá lójú wọ́n bẹ̀rẹ̀ sí gbá nímú ṣé bàbá táwọn bọ́ìsì yín lù yìí ṣé kò lẹ́bi ni ṣé kò lára ni àríkókó ẹ̀ṣẹ̀ pàtó tẹ́lẹ̀ ní í ṣe ẹ kàn ń tẹnumọ́ ọlọ́tẹ̀ ni ẹ́ ṣẹ́yìn nìkan ni wọ́n máa kọ́kọ́ dìtẹ̀ ni ṣé bí wọ́n dìtẹ̀ Jésù wọ́n dìtẹ̀ ànábì alálẹ̀ ẹ̀fọ̀ tó yẹ kẹ́ ẹ fi tún ilẹ̀ Ifọ̀ ṣe èpè lẹ fi ń ṣẹ́ fún bàbá oníbàbá ṣèlú gan máa tòrò ṣèlú gan máa tùbà ṣèlú máa tùṣẹ́ Yorùbá sì ti parí ọ̀rọ̀ ròyìn wọ́n lẹ́ni tó ṣàdúrà fún yàn lẹ́ẹ̀mẹrin táàrí sàmìsàmì àbí fìrìfìrì gbígbà àdúrà dúró ẹni bẹ́ẹ̀ bá ṣe pé ẹ kó dòdì ṣé bẹ́ẹ̀ lẹ́yìn náà sọ̀rọ̀ èèyàn láì dárí ni ṣé bẹ́ẹ̀ lẹ́ dìtẹ̀ èèyàn rí ni báwo ni ó ti rí lára tiyín náà kágbáríjọpọ̀ àwọn èèyàn náà máa wá sọ pé wọ́n ń fi alálẹ̀ Nàìjíríà ṣépè fún yín ṣé bẹ́ẹ̀ lẹ́yìn náà sọ. Yorùbá ní ẹrú kan ló máa ń mú ní bùgbà ẹrú
ṣùgbọ́n ọmọ Yorùbá àtàtà là wà, ẹrú kan ò lè mú wa búgba ẹrú, torí pé bí wọ́n bá ṣe bí pákálukú, bí wọ́n bá ṣe tọ̀ àti ọ̀nà tó bá gbà tó fi dórí ipò, kò sí bó ṣe lè ṣe ẹ máa rí lára rẹ̀. Ọba ilẹ̀ Yorùbá, nǹkan kan máa ń bà mí lọ́kàn jẹ́ gbogbo gbà tí n bá ń wo ipò tí wọ́n gbé ọba aládé sí nílẹ̀ Yorùbá, tí wọ́n fi òfin òyìnbó tí wọ́n fi gbé ọba aládé sí, ó máa ń bà mí lọ́kàn jẹ́. Ṣùgbọ́n tí n bá rí irú tó ṣẹlẹ̀ yìí, màá mọ̀ rí wípé ọ̀pọ̀lọpọ̀ ọba aládé ló deserve nǹkan tó ṣe. Ìṣòro tí Yorùbá ń kojú lónìí tó pọ̀ jù wàhálà ọwọ́ ọba aládé ló ti wá. Even lọ́wọ́ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀, ọwọ́ ọba aládé ló ti wá láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ṣùgbọ́n kó tó di pé màá wọnú ọ̀rọ̀ yẹn lọ, kó má bàa dàbí pé mò ń mọ́mú lómù, ẹ jẹ́ ká jọ wo ìhùwàsí ọba aládé yìí. Ẹ káàbọ̀. Ẹ má bínú o. Ṣé bí wọ́n ṣe máa ń yan ọba, bí wọ́n ṣe máa ń jẹ ọba, bí wọ́n ṣe máa ń dádé fún ọba, bí ọba ṣe máa ń dórí àpèrè, síbẹ̀ náà ni bàbá wa yìí ṣe dórí àpèrè. A gbọ́dọ̀ sọ̀rọ̀ jù torí pé àgbà àkà ìní rókù kalẹ̀ tí ìta ń pa. A gbọ́dọ̀ bu ọ̀wọ̀ fún yín, a gbọ́dọ̀ bu ọlá fún yín. Bọ́tí nǹkan kan ló wá ń jọ mí lójú nínú ọ̀rọ̀ yìí. Ṣé ó yẹ kí wọ́n ṣe irú nǹkan báyìí, kí wọ́n rìkọ́ọ̀dù ẹ̀, kí wọ́n sì pósìtì ẹ̀ lásìkò yìí nílùú tó lófin, nílùú tíjọba wà? Ẹ dákun, kí ni ẹ̀ṣẹ̀ máa yìí? Ó dìtẹ̀. So ọba kan expect pé kán má dìtẹ̀ òun, olórí kan expect pé kán má dìtẹ̀ òun. Irú ọ̀tẹ̀ wo gangan ni wọ́n dà? Ṣé wọ́n yọ yín lóyè ni àbí wọ́n gbadé lórí yín? Tẹ́ni fi deserve gbogbo èpè tẹ́ ń gbé iṣẹ́ yìí pẹ̀lú ọjọ́ orí yìí. Kábíyèsí sà, nínú ayé ṣẹ́yìn gangan mọ́, ẹ̀yin gangan ti kíra yín mọ́ fà nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ. Ẹlẹ́fẹ̀ nìkan jẹ baálẹ̀ lóru, wọ́n sì lójú òru ọ̀wẹ́ ní rípa tí ọba pàjẹ́ àpàdọ́kọ̀dọ́kọ̀ wá sí polè. Irú ìrìn àjò wo lẹ́rìn tẹ́ fi fẹ́ èèyàn jẹ baálẹ̀ lóru? Tẹ́yìn ti wá rò pé ẹ mọ́ tán, ẹ wá bẹ̀rẹ̀ sí ní gbé bàbá yìí ṣépè. Wọ́n wá nà, ṣe rí ọba kọ́ba ò sí o, ọba kọ́ba ò wọ́pọ̀ o, ẹmẹ̀wà kẹ́mẹ̀wà lọ́pọ̀ jù nú ayé. Bẹ́ẹ̀ ṣe wá ń sọ̀rọ̀ mọ́ páwọn ẹmẹ̀wà yín ni ẹ lọ gbé bàbá yẹn wá. Mo mọ̀ pé tí ọba lóko, àwọn ni wọ́n sùn sí yín nínú. Ṣé kò ní screening tán máa ń ṣe fáwọn ọba tán fún máa ń dépò ni? Ọ̀pọ̀lọpọ̀ tí ó lè dá control ilé rẹ̀, tí ó lè dá control ìyàwó àtọmọ rẹ̀, táwa ní kó máa control lù ú. Ibo làwọn ọba aládé ń bọ̀rọ̀? Àmọ́ tí ní crisis ńlẹ̀ Yorùbá o. Ẹ mọ́ bínú, ṣé kò sí pàdé lọ́balọ́ba ni? Àti pé síbẹ̀ ni ọlọ́pàá Nàìjíríà ya yẹ̀yẹ́ tó. Tẹ́nìkan máa sọ pé táwọn bá pààyàn, àpagbé ni. Àwọn pa àwọn òsìn wọn ò sì ní rí nínú ayé. Sọ́jà lè ní àbọ̀ pààyàn. Tó bá tiẹ̀ wá pààyàn náà, ṣé ìdájọ́ ayé wà lọ́wọ́ ọba kan ní ṣá? Àbí ṣé ìdájọ́ òfin ṣó wà lọ́wọ́ ọba kan? Ṣùgbọ́n síbẹ̀ náà gbogbo àwọn tí wọ́n wá jẹ́ ẹ̀mẹ̀wà ọba yìí, ṣé àwọn gangan ni wọ́n fẹ́? Subhanallah. Anyway, ló dàbí pé mo ti rí àkọlé kan láàárọ̀ yìí tó sọ pé wọ́n suspend ọba aládé yẹn fún 6 months. Tó àwa ò ń ṣe amòfin, àdẹ̀ kì í ṣagbófinró. Ṣùgbọ́n suspend fún 6 months. Ṣé nǹkan tán ṣe yẹn, ẹ má bínú, ṣé ìdájọ́ rẹ̀ nu? Àbí pé kán fi ṣèwádìí? Mo mọ̀ bẹ́yìn náà mọ̀ béèrè. Bẹ́ẹ̀ ṣe ń bèmí yẹn lèmi náà béèrè ni, because ó kọjá òye mi. Èmi kàn fẹ́ bẹ̀ gbogbo èèyàn ọba aládé ni o.
torí pé ọ̀pọ̀ náà ní ń ṣerú nǹkan báyìí tí wọn ò láǹfààní àti rìkọ́ọ̀dù fídíò rẹ̀ síta. Ọ̀pọ̀ náà ní ń hurúwà báyìí táṣìírí wọn ò tú. Ẹ lọ mọ̀ tó mọ̀ tán ń pè lọ́ba aládé. Ọba aládé ló súnmọ́ aráàlú jù. Àwa lè torí mọ́jàmọ́jà káṣọ èèyàn kọ́gi kápá àníyàn. Ká mọ̀ torí pé a fẹ́ pọ́n ọba aládé lé kọ́ba aládé ọwọ́ á máa fojú àṣà gbolẹ̀. Ọba aládé tó yẹ pé tó bá dọdún wọn á ní kó wúre fún ìlú. Ọba aládé tó yẹ pé tẹ́nìkan bá fẹ́ ṣe nǹkan rere wọ́n lè pé kó lọ́dọ̀ ọba kọ́ba wúre fún. Ọba náà lọ wá sọ̀rọ̀ rẹ̀ di elépè ìṣẹ̀kẹ̀. Ọba náà ló wá ń ṣépè láràlú. Ẹ má bínú, èmi ò mọ ọba ìlú tí ṣe o. Mi ì tiẹ̀ fẹ́ mọ̀ wọ́n gan. Mi ì fẹ́ mọ ìlú tán ṣe. Ṣùgbọ́n mo nígbàgbọ́ wípé ọba yìí ní àwọn olóyè. Ọba yìí ní àwọn ẹmẹ̀wà. Ọba yìí ní ẹbí. Ọba yìí ní ará. Ọ̀pọ̀lọpọ̀ yín náà lẹ́dẹ̀ wo fídíò yìí kó tó di kó dé ta. Àwa rẹ́ nìkankan tó lè pa ọba lákíyèsí tí wọ́n lè fa ọba lásọ sẹ́yìn pé kábíyèsí. Ọ̀nà tẹ́ gbà bọ́kùnrin ìwé ọ̀tọ̀nà o torí kò ṣe tí ò dá tòótọ́ ṣùgbọ́n kì í ṣe ń táyé gbọ́dọ̀ bá yàn gbọ́. Ọba náà ó ti wá mọ̀ pé indirectly ń téèyàn bá ti ń ṣe táyé ò gbọ́dọ̀ gbọ́ táyé ò gbọ́dọ̀ bá yàn bẹ́ẹ̀ ó kù díẹ̀ káàtó nìyẹn. Ẹ dákun gbogbo ẹ̀yin tó ṣe pé tí wọ́n bá ń ṣe nǹkan tí ò dáhùn ìgbà ńlẹ̀ mọ́ hélì wọn ṣé torí kí wọ́n mọ̀ bá yọ yín kúrò nípò tẹ́ wà ní àbí kí wọ́n mọ̀ bá yọ yín àbí kí wọ́n mọ̀ bá yọ owó yín ẹ̀yìn ṣé torí ń tẹ́ fẹ́ jẹ àti ń tẹ́ fẹ́ jẹ láyé. Ń tẹ́ fẹ́ jẹ láyé kò wá ṣe pàtàkì sí ju nǹkan tẹ́ fẹ́ jẹ lọ. Ń tẹ́ jẹ tí ó tàn. Ìrìnàjò yìí kù díẹ̀ káàtó. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa sọ̀rọ̀ tọba kan bá sí orílẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa sọ̀rọ̀ tọba kan bá tẹríba fún pásítọ̀ rẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa sọ̀rọ̀ tọba kan bá tẹríba fọ́ba kan. Ẹ wo ìrìnàjò ọba ilé kí lẹ fẹ́ sọ lórí ẹ̀. Kí lẹ fẹ́ sọ lórí rẹ̀. Lóòótọ́ ọba kì í ṣòòṣà. Àpọ́nlé Yorùbá ni la fi ń bu ọlá àti ọ̀wọ̀ fọ́ba. Bó dẹ̀ ṣe yẹ kó rí náà nìyẹn. Ìmàdò ìbá ṣe bí ẹlẹ́dẹ̀ abàlújẹ́ ẹrú ìbájọba èèyàn bá ti kú kan. Irú ẹni yìí tí ìdájọ́ òfin tí bá ń bẹ lọ́wọ́ wọn kódà tí kì í bá ṣe gbangba Ọlọ́run ló lẹ̀mí ọkùnrin yẹn. Ẹ wá rí kókó pọ́ìntì ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lẹ́yìn pé ó ń dìtẹ̀ àtàwọn kan. Ayé láti bá kan dìtẹ̀. Ìwọ tó bá fẹ́ kan dìtẹ̀ rẹ ò ní gbàdúrà kó dẹni iwájú. Ìwọ tó bá fẹ́ kan dìtẹ̀ rẹ ò ní gbàdúrà kó dẹni gíga. Ìwọ tó bá fẹ́ kan dìtẹ̀ rẹ ò ní dégbò olórí. Èèyàn ogún ṣẹgbẹ́ ẹ fẹ́ nìkan jálága ẹ fẹ́ nìkan já kápò ẹ fẹ́ nìkan já kọ̀wé. Ẹ mọ̀ pọ́n 17 tó kù wọ́n mọ̀ dìtẹ̀ àwọn mẹ́ta ni. Nínú 17 yẹn níjọ́ tẹ́ ẹ bá tó mú ẹnìkan nú wọn tẹ́ ẹ bá fi ṣe financial secretary ẹnìkan ò ní bá wọn sọ̀tẹ̀ mọ́. Yòókù 16 níjọ́ tẹ́ ẹ bá tó mẹ́nìkan nú 16 tó gbọ́dọ̀ ẹ kíyèsí ẹni ọba jábá ẹnu ga àwọn ọlọ́tẹ̀ ẹ tó mú náà ẹ lọ fún lóyè ọlọ́pàá kẹjọ mọ̀ sí parí ìgbìmọ̀. Ayé labọ́tẹ̀ ta ni wọn ò dìtẹ̀ rẹ̀ ṣé Jésù wọn ò dìtẹ̀ rẹ̀ ní àbánàbí ṣé Fá ni wọn ò dìtẹ̀ rẹ̀ ní àbógun. Ẹ sọ aṣíwájú kankan tí wọn ò dìtẹ̀ rẹ̀. Tẹ́ bá ti wá fura pé yẹn ń dìtẹ̀ yín lọ́nà àìtọ́ tó lè mú ẹ̀mí kúkúrú dání kí ló dé tá a ní òfin kí ló dé tá a láwọn agbófinró kí ló dé tá a láwọn amòfin kí ló dé tá ẹ lè fi dá òfin gbé. Àwọn kan ṣe ìwọ́de ń jò ní wọ́n ní ẹ ṣe ìwọ́de pé wọ́n fẹ́ òun hàn wọ́n pè wọ́n lólùdìtẹ̀ gbàjọba. Àwọn náà ó sì gba lọ́ọ̀yà kálukú ó sì rojọ́ ẹni ó bá jẹ̀bi ọmọ ẹni ó bá jàre ó mọ̀. Ẹ wá míyàn kan bọ́ kọ̀rọ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí ní gbé gbogbo ẹbí ẹ̀ sí pé ẹ wá ń gbá létí ẹ wá ń gbá lójú. Kábíyèsí ọba ayé lọ́ba o ọba tí ń bẹ ní ọ̀run ju ọba ayé lọ o ọba olùdọ́jọ́ ayé. Mo mọ̀ pé táwọn aláṣẹ wa bá rírun nǹkan báyìí mo mọ̀ pé wọn ò ní fipò bọyọ̀. Ó dùn mí tí èso Ọ̀yọ́ state. Ṣèyí ọmọ Mákindé ikú ò ní pọ́n kéke.
chairman local government tó bọ́ ta ní hóhò tó bẹ́ wùlẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní praise ẹnìkan tó gbóúnjẹ iwájú tí ń ṣe gbogbo ẹ̀ wọ́n ṣàṣàn ẹ̀ ní pé olórí ni ẹ́ àwòkọ́ṣe ni ẹ́ wọ́n gbọ́dọ̀ máa ra àwòkọ́ṣe rere lára rẹ̀ ká tó pò dìde ọba àlú. Kábíyèsí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ nǹkan mi Aláàfin Ọ̀yọ́ bàbá wa Àwùjalẹ̀ gbogbo ọba aládéládé nílẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí ẹ mọ̀ pé pàdé ẹ mọ̀ sí orientation fáwọn ọba wa kọ́bọ̀ ọmọ dìṣẹ́ kọ́ mọ́ lọ bẹ́ nìkan jà ọmọ fẹ́ nìkan kúkú lẹ́nu kọ́bọ̀ ọmọ lọ gbé òun gbé nìkan ṣépè ó kù díẹ̀ káàtó àwọn gbọ́dọ̀ sọ́jú tọ́ra wa máa ń bu ọlá àmọ́ bu owó fún yàdé.